ẹ̀ka sára ọkùnrin ẹ̀mí ẹjọ́ ẹ̀rọ gbàwẹ̀ ọjọ́ méje àjẹ́bẹ̀ àwọn pípọ̀ yìí fẹ́ pààyàn o èmi mọ̀ directly pé ẹ̀ lọ́wọ́ ní inú kí ìlú yìí má da àmọ́ àìtètè máa sọ̀rọ̀ yín ló ń bàyè yín jẹ́ bàbá òní bàbá tó bá lọ sọ̀rọ̀ sí tó bá lọ pàrọ̀ àrùn àmọ́ ẹ̀yin náà ẹ ṣe rìn fù ikú rùn rí orí yín o ìyẹn 1 2 ọ̀rọ̀ ló ṣe Twitter kò ń ṣe Twitter ṣe rí Nigerian government yìí kàrin wọn o tó má ti yọwọ́ Twitter kúrò wọ́n yọwọ́ Facebook kúrò wọ́n yọwọ́ social media náà tó kúrò ìbò lẹ́nu wá láti sọ̀rọ̀ ṣèbí mísì tá a ní nìyẹn tá a fi ń sọ̀rọ̀ torí gbogbo àwọn radio station newspaper gbogbo wọn bí yàrá yà bàbá wọn rà wọ́n ti mú ìpọ̀n wọn dání báyìí tó bá sọ̀rọ̀ wọn máa close ẹ̀rín ẹjọ́ international body tẹ́ rí wa tá à ń ṣe kùlùkùlù ẹ̀yin náà ẹ ràn wá lọ́wọ́ torí ó le gidi gan kéèyàn tó lè bá gọ́ọ̀mẹ̀ntì ìlú ẹ̀já o àfi tí gbogbo wọn bá kọjú pọ̀ sí ojú kan náà wọ́n ní wọ́n máa rẹ̀ wọ́n lè bá wọn jà tí o bá ń ṣe bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ó ń sponsor bandit ó ń sponsor Boko Haram ó ń sponsor herdsmen àwọn ọ̀ràn máa ń fún wọn ní amnesty wo tó má ti yọ Twitter kúrò ọlọ́run kúkú ṣe àṣìní àwọn ọ̀rẹ́ tó jẹ́ repentant yahoo boy wọ́n á lè help wàhálà wọ́n ń ṣe yahoo mọ́ but brain tó ti wà ní ọpọlọ wọn ràn tẹ́lẹ̀ wọ́n á lò fún wa ṣòro dàbí èèyàn tó ti ń pa èèyàn ń sin ẹni ó ti di repentant Boko Haram ẹgbẹ́ bọ́ fún kò ní pààyàn ẹ̀wọ̀n yá mẹ́jọ o àwọn bíbí o ṣe ṣeré o ok mo kúkú sọ tèmi rán.